wo èmi àti àti di ọ̀sán àti òru tí ò gbọ́dọ̀ fi ojú kanra wọn mọ́ tí èmi àti ẹ bá tún fi ojú kanra lẹ́ẹ̀kan sí ikú pa ẹ́. ká má pàdé mọ́ ká má pàdé mọ́. dúró bẹ́ẹ̀. ká má pàdé mọ́ ká má pàdé mọ́ ká má pàdé mọ́. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Àtúwọ̀n ká ní. Bọ́lẹ̀ máa ń kọ àwọn orin yìí náà. Ẹ̀yìn àwí fún ọba jọ́gán. Tálẹ̀ yín o, tántálá ni tó ń ta ráìsì lọ́jà Kétu. Mo dáhùn. Ẹ gbà mí. Kí ló tẹjọ́ mi báyìí ṣé mo ti di méjì ni? Ayé ò mà ní mú wa. Ẹ gbà mí. Ta ni yín sẹ́? Mo ń béèrè lọ́wọ́ yẹn ní dá mi lóhùn ni. Àwọn bá rẹ̀ ẹjọ́ mi báyìí. Èmi ni photocopy ẹ̀. Tó bá sì sọ̀ra, mo lè pa ẹ́. Photocopy mi. Photocopy mi. Mo dáhùn. Wọ́n ti sọ mí di méjì. Ilé ayé ilé aṣọ, mo ti ń duplicate. Mo ti ń duplicate photocopy mi ti bá wà. Ṣé lọ duplicate photo mi ni? Kójú má rí bí gbogbo ara ló gún ẹ o. Mo dáhùn láyé mi o. Olóòmọ má jẹ́ kí n rí dààmú láyé mi, má jẹ́ kí n rí wàhálà láyé mi, ayé ò má gbọ́dọ̀ mú mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Àbí o stop there. You are under arrest. Tó bá move, mo lè fọ́ orí ẹ. Mo gbé. Èyí má tún jọ mí yàtọ̀. Mo dáhùn. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe jẹ́ ta ní? Ta ló mú yín wá? I am a photocopy in the military work of zone. Yes, mo dẹ̀ wá láti wá arrest ẹni. No let me under arrest torí Ọlọ́run ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run àpọ̀lọ́ mẹ́rin méjì péré ni mẹ́rin bí. That is story for the gods. Ìyẹn ò kàn mí. Ìtàn ní gbogbo tó sọ yẹn. Mr. Man, you are under arrest. Ayé mi ti bàjẹ́, wọ́n ti get mi, ẹ̀yẹ gbà mí, wọ́n ti get me, they get me. They get me. Photocopy ọmọ àdúgbò ọlọ́pàá again. Who is doing this? Mi ìṣọlọ́pàá rí láyé mi rán mi ò gbàṣọ dúdú rí. Who is doing this? Ọ̀gá ẹjọ́ má mú mi ẹjọ́ torí Ọlọ́run báwo lẹ ṣe jẹ́ ìṣàlàyé fún mi ẹjọ́ kí ni yóò yé mi mo ti ń dàrú mọ́ mi lójú. Ìsìn tí mo bọ̀ mo rí bàbá arúgbó kan náà bàbá yẹn wọ aṣọ olóyè báyìí wọ́n ní photocopy mi náà wọ́n ní photocopy mi lẹ́yìn náà ni. I am your photocopy. Yes, I am your photocopy in police. I'm the police officer military of Nigeria enterprises.com. Photocopy mi ní ilẹ̀ wá lọ́lọ́pàá. Ilé tẹ̀ wá lájí tù kẹ́ ẹ gbówó wá tó fi jẹ́ pọ́lọ́pàá lẹ wá mo dáràn ayé ò ní mú wa. Arrest ẹsẹ̀. Somebody help me, I will shoot you. I will shoot you. I will shoot you. Fuck you, bullshit, man. Why are you in the way? Nonsense. Nonsense vocabulary. Promise me. Promise me. Yo. Yeah. Another characteristic of madness. Somebody help me. Somebody help me. Christmas. Èmi bá mẹ́rin ọ̀tá mi fẹ́ bàjẹ́. Ọ̀rọ̀ àdé mo dáhùn. Ṣé mi rè? Owó yìí jọ mí. Ó jọ mí tẹpọ̀tẹpọ̀. Ayé ọ̀tá mi bàjẹ́. Ata ni mo ṣe. Who did I offend? What the man do? Wetin the man do? Why all this? Hey. Sí kílé ilé ìtorí Ọlọ́run mo ti rí sinú àmọ́ rí sin túnṣe sin tírì wá rè ni. Sápá kẹta rẹ ni bàbá arúgbó ọlọ́pàá madness ọmọ àdúgbò madness kí ló ti wò wá bí èèyàn gidi tó wá madness why do you call me madness? Hey, photocopy ọkọ ni mí ni. I'm your photocopy. I'm your photocopy. Tèmi bá mi tèmi ó tún ṣe bí mo yẹn ṣe. Mo gbé o. Tèmi bá mi. Kò jòjú lásán mọ́. Eléyìí kò jòjú lásán mọ́. You're going. If I catch you, I will shy pass. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. No, kí ni mo ṣe báyìí tó rọ̀ látàárọ̀? What the man do? Who the man offense now? What is the man offense? Ta ni mo ṣe? Bàbá àgbàlagbà, ọlọ́pàá, wèrè, how come? Kí mo ṣe? Everybody come wá. Ṣèjì wá sórí mi báyìí. Láìsí lójú àlá. Láìsí ní Nollywood Yorùbá. Abíru kí lélẹ̀ torí Ọlọ́run. Same person in Arúgbó. Same person in ọlọ́pàá. Same person in madness.
Ta ni mo ṣẹ̀ báyìí? Kí ni mo ṣe? Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀ torí Ọlọ́run? Ta ni mo ṣẹ̀? Ọmọ ènìyàn. Ìyá ènìyàn. Ẹjọ́ ta ni yín o? Ilé ayé ilé aṣọ kílé tẹ̀ ń ranjú bí kọ̀ọ̀kan ogún báyìí. Ta ni yín kí mo ṣe fún yín? O ti forí jálẹ̀ agbọ́n. Ó di dandan ká gbọ́n ta ẹ́. Mo dáràn. Wetin the man do na? Wetin the man do? Ta tún ní eléyìí báyìí torí Ọlọ́run ẹjọ́ ta ni? Pàtì wo la tún fẹ́ yà báyìí? Láìsí Nollywood Yorùbá nítorí Ọlọ́run. Ta tún lẹ́yìn báyìí ẹjọ́ ẹ ní sùúrù. Bí mo ṣe ń wo yìí, àjẹ́ ni yín o. Mo mọ̀ pé ẹ̀yin sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣojú bí ojú kọ́kọ́ gùn yìí. Kẹ́tì ẹ̀ tó sọ nǹkan tẹ́ ẹ bá wá mi mọ́ rísìn tẹ́ fi wá bọ̀ ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. Kí ló dé tẹ̀yìn àjẹ́ ògbé oúnjẹ ojú òun wá mọ́? Ebi ń pa àwọn èèyàn. Lẹ́nu dákẹ́. Ṣé ń tà ń bẹ̀ sọ̀rọ̀? Àbí ṣé tí mo bá wá síbí bì nìyẹn? Gbogbo orin tó rìn kiri látàárọ̀ tó rò bóyá ara rẹ lórí èmi tó rìn rè. Ẹ̀yin mọ̀ rí? Mo sọ náà. Mo sọ náà láìsí nínú Nollywood Yorùbá láì ṣe pé mo sùn lójú àlá mo ń lálàá. Mo ojú ayé mo wà náà. Báwo mo ṣe máa wà nínú aṣọ tí màmá ra mi in duplicate. So ẹ̀yin lẹ wà ní bàbá arúgbó. Ẹ̀yin tún lọ ọlọ́pàá, ẹ̀yin tún ní madness. Ẹ tún wá ní part 4. Kí lẹ fẹ́? Kí ni mo ṣe fún yín torí Ọlọ́run? What do you want? Dákẹ́nu rẹ. Wo èmi àti di ọ̀sán àti òru tí ò gbọ́dọ̀ fi ojú kanra wọn mọ́. Tí èmi àti ẹ bá tún fi ojú kanra lẹ́ẹ̀kan sí ikú pa ẹ́. Ká má pàdé mọ́. Ká má pàdé mọ́. Dúró bẹ́ẹ̀. Ká má pàdé mọ́. Ká má pàdé mọ́. Ká má pàdé mọ́. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Kí ni mo sọ fún ẹ lẹ́ẹ̀kan? Mo láà gbọ́dọ̀ pàdé. Ní pàdé mọ́. Ní pàdé mọ́ o. Ọlọ́run jẹ́ ká pàdé mọ́. Òde o, òde o, ọmọ àdúgbò. Òde o. Ta ni mo Ẹni ṣe? ò mọ bá nífọ̀ bá ṣeré o. Ẹni mọ ọmọ àdúgbò kò máa kó, ẹni kò máa mọ̀. Ayé mi ti bàjẹ́. Ọmọ àdúgbò lọ́sọ̀ ní ìgboro. Ta ni mo fẹ́ sọ Ètí bàjẹ́ bọ́lẹ̀ o. Àtúwọ̀n ká níbi tó ń pé dáná irọ́ ẹ̀. Tí bàjẹ́ bọ́lẹ̀ o. Mo fẹ́ sọ tèmi Tí fún mi bàjẹ́ bọ́lẹ̀ o. yóò já mi payún mi kúrò tèèyàn láì dáa. Kí ló ṣẹlẹ̀? Mi kúrò tèèyàn láì dáa. Ọmọ àdúgbò. Kí ló mọ òmò gbogbo àti ọ̀rọ̀ tó ń sọ látẹ̀gbọ́n ni mò ń gbọ́? Àwọn tó ń dá sọ̀rọ̀. Ayé mi ti bàjẹ́ Sikélébé wà láti wà. Sikélébé wà láti wà. Sikélébé. Ṣé ìṣe pé nǹkan ti ń ṣe ẹ́ báyìí? Nǹkan ti ṣe mí tèmi ti bá mi. Ayé mi ti bàjẹ́. Sikélébé jókòó. Tó fi ní kí n jókòó yìí, ọ̀rọ̀ yìí. Kí èpo fẹ́ dìpù gan ni o. Kí ló ṣẹlẹ̀? Ikú ti fẹ́ pa mí ni. Wo ikú ni mò ń wò yìí. Ó ń bọ̀ báyìí. Kókò náà mú mi ló kú ṣàánú mi máyẹ̀ kí bàbá yìí lọ ayé mi ti fẹ́ bàjẹ́. Lágbára Ọlọ́run. Ní rógun kú. Ayé mi ti fẹ́ bàjẹ́ o, ti sú mi o. Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀? Tọrọ sún fún mi náà. Dúró, jẹ́ kí n bẹ̀rẹ̀ kọ́nú. Ṣé ayé mi làwà yìí? Ayé mi bò. Pé bí a kò ń ṣayé ti tẹ́lẹ̀ làwà yìí, ṣáyé mi. Ayé tuntun ni. Àbójú àlá la wà. Ojú ọ̀run. Tèmi ti bá mi ayé. Ojú ayé la wà yìí. Ojú rẹ lè kílẹ̀. Ojú ayé ò la wà yìí. Ikú rẹ̀ ó ń lé mi kiri báyìí ni, ó ń lé mi kiri báyìí ni, kú ló ń lé mi kiri, tèmi ti bá mi. Àbá ti kú ni. Ọlọ́run ní jẹ́. Ojú ayé la wà. Báwọn púpọ̀ wọ̀wọ̀. Mo sọ mo ní láì ṣe Nollywood mo ti máa ń rá àwọn nǹkan yẹn, ojú ayé la wà tèmi bá mi. Àwọn àdúgbò ta ló ṣe? What the man do? Ta ni mo ṣe ìṣẹ̀yàn? Ayé mi ti bàjẹ́. Sikélébé. Ṣé ìṣe pé nǹkan ti ń mú ọ báyìí? Kò mú mi. A ní kò sọ̀rọ̀ fún mi. Tèmi ti bá mi. Àjọ̀nú ni. Àjọ̀nú ti ń lé mi kiri. Irọ́ ni o. Àjọ̀nú lé mi kiri ní mímọ̀ kan tí mo ṣe. Mo rìn ibi ò lè mọ bẹ̀ tí bá júwe. Mo rìn lọ́nà bẹ̀ẹ́ ní. Mo kọ́kọ́ rí èèyàn kan, ó jọ mí. Ó bá jẹ́ kí n júwe bẹ́ẹ̀. Èso àbí nǹkan mu. Ayé mi ti bàjẹ́. Ṣé kìí ṣe pé o ti lọ forí jálé agbọ́n báyìí? Agbọ́n kọ́ lé ní. Èmi ò mọ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ ni. Dúró Àjọ̀nú yẹn sọ pé mo forí jálé agbọ́n. Ìgbà tí mo rìn, mo ṣáà rìn lọ́sọ́nà òkè kan báyìí, bí kan báyìí, mo rí bàbá kan. Bàbá yẹn jọ mí. Tó wá rí bàbá yẹn jọ mí. Gbogbo nǹkan. Kí ni gbogbo eléyìí pé wọ́n àwọn pé méjì lọ́lọ́ máa ń dá èèyàn. Mo pé méjì lọ́lọ́ máa ń dá èèyàn. Bàbá yẹn kọ́ ṣe máa sọ, bàbá yẹn kọ́ ni photocopy mi làwọn. Photocopy tí náà sì sọ pé kò easy. Bí ti báwo. Mo kọ́kọ́ fojú fò, mo kúrò ńbẹ̀ yẹn, mo rìn lọ síwájú díẹ̀. Mo tún ṣe rìn síwájú díẹ̀, mo bá tún pàdé ọlọ́pàá lónìí àmọ́ ń dá arrest. Wọ́n ní kí mo gbé. Ló bá lóun fẹ́ arrest mi. Sikélébé ló bá rọ́lọ́pàá ìbò ṣe jọ mí. Ọlọ́pàá tún jọ?
ilé ti kọjá something. Kílé mi wà láti wá. Tó bá sọ̀rọ̀ pa ẹ̀mọ́ yẹn jọ mí. Ó jọ mí tán bí mi máa ń ṣe délé mi ní à. Lọ́lọ́pàá bá ní àmọ́ under arrest. Under arrest báwo láì fàjíyà láì pààyàn láì jalè. Mo bá tún sáré kó bẹ̀. Ibi tí mo ti ń sáré lọ, mo bá tún pàdé wèrè. Madman. Madman? Skélébé. Tó bá ti rí wèrè yẹn, grade ni. Grade ni bóyá ìwà yẹn, bóyá ìwò tó rí wèrè ẹ̀, ó ní touches fresh nínú díẹ̀. Wèrè yẹn bóyá ìwà yẹn, nínú kó jẹ́ bí wèrè àwọn ọmọ yahoo tó wá ní bí akólú àbí kankan ní ìmọ̀. Tó bá rí bó ṣe jọ mí. Wèrè tó jọ? Ilé yìí ṣe lásán. Skélébé, tẹpọ̀n ló fi jọ mí. Irọ́ ni. Ṣé ó gbẹ́ pọ̀ bọ́ta ni? Skélébé, tèmi ti bá mi. Amọ̀rógo. Kí la fẹ́ ṣe báyìí? Skélébé, tó bá rí wèrè bí ìjọ báwo ni wọ́n tún ṣe jẹ́ ó ní àmì photocopy ní photocopy báwo gbogbo wọn ṣàṣe photocopy kò yé mi. Photocopy tí ó easy. Bó ló ṣe easy lọ́dọ̀ tí wọ́n. Ìtọ́ wa worst jù bẹ́ẹ̀ mo bá wọnú igbó mo bá ń tẹ̀ ń ronú ọ̀rọ̀ ayé mi bí èèyàn kan ṣe disappear wà ní obìnrin tó bá rí rúùmù pọ́n èmi tẹ̀ kọ́kọ́ fẹ́ gbàrò nídìí ẹ̀ mi tó ká ìṣòro tí mo wà náà yóò gbà kí n gbàrò nídìí èèyàn ló bá sọ fún mi pé mi o àti ìdí ṣóṣó méjì tí ò gbọdọ̀ fojú kan àwọn ṣóṣó what ṣóṣó what. Ó ní tọ́ba tó pàdé lẹ́ẹ̀kejì báyìí kú ni. Ibẹ̀ ni mo ti fọ́. Ibẹ̀ ni mo ti fọ́ pé ikú ò gbọ́dọ̀ pa mí. Èmi ò gbọ́dọ̀ kú kọ́ bí kò ṣe yíyẹ. Èmi ò gbọ́dọ̀ kú kọ́ bí kò ṣe yíyẹ. Ibẹ̀ ni mo ti fọ́. Skélébé. Lónú sí dáadáa kí ló ṣe ta ló ṣe. Mi ì ṣẹyàn. Skélébé àìṣẹ́nu bọ̀dì mi ì ṣẹyàn mi ìbáyọ̀ já bí ọmọ àdúgbò mi. Ó dán lójú o. Ṣó dán lójú? Mo ṣọ́. Lónú sí dáadáa. Lónú sí. Lónú sí. Torí léyìí ti kọjá ojú lásán. Àbí? Ògúndépò ibi tá a wí ládé yìí o àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n lóòṣà tá a bá ń sìn tá a bá fi ran ọmọ ẹni òòṣà òun yóò parun ni o mi sì fẹ́ káwọn òòṣà tí mò ń sìn ìfẹ́ ó parun bí mo ti fi gbogbo àwọn òòṣà mẹ́rìndínlógún tí bẹ́nu lé tí mo fi hàn ọ́ ló jẹ́ kí n mú ọwájú òòṣà omi ayé rèé o kí mo pè é omi ayé tó wá ń wò yìí kì í somi lásán o ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tí ò bá jẹ àjára kankan tí ò jámọ́ kankan tí ò ní kankan lára kò lè kú gìrì dédìí omi yìí o ẹni bá dán wò yóò dán tán ni o sórí bó ti wá wà yìí kì í somi lásán omi ayé ni o ó lè fi wò sàn báláboyún bá débi tí ò bí wẹ́rẹ́ bó bá dédìí omi bó bá fọwọ́ kan mi tó fi kàn án nú wẹ́rẹ́ ni yóò bí ó wò sàn ìgbàlá o bó o bá sì tún fẹ́ fi bá ni wí tó fẹ́ fi sán ní ìdí ó sì mo fẹ́ kó mọ̀. Ògúndépò Ògúndépò omi tó ń wò yìí omi agbára omi ayé gidi ni o. Omi ayé bá mi tó bá wá jẹ́ mi mo wá kó gìrì wọ̀ tí mo ní kí n bomi kí n kàn fi bọ́jú kí ni ó ṣe mí. Òkèwé ìwọ ti dọmọ ayé ó ti dọmọ àgbà ọmọ àgbà fìrì yọyọ níwọ ìwọ nìkan ló náà àǹfààní àti ṣíwò nítorí kíni nítorí pé ó ti dọmọ awó sí ni o má gbàgbé o bí mo ti sọ fún ọ ẹ̀dákẹ́dá kò gbọ́dọ̀ wá ní ẹ̀hún wá bí òun wá fomi ọ̀hún sí nǹkan kan o. Àwọn òòṣà bíi méjì kan sì kù tí fi hàn wá lọ wò omi ayé. kí ló ṣe làwọn bàbá yìí ayé wọn ti bà wọ́n pa irọ́ tì kí ló ṣe lómi ayé. omi ayé àwọn kìnìún wọn pa irọ́ tí tó bá ti rí ọmọ kékeré kan báyìí wọn kàn ṣáà máa wá àwọn ọ̀rọ̀ kan tí wọ́n máa pa fún un tá máa fi respect wọn wọ́n máa ní nǹkan tágbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà nǹkan tágbà fi ń ṣe kíni omi wo lomi ayé ń bíbà yín nìsín ẹgbẹ́ kòkó lẹ̀ ẹ faṣọ rẹ́ẹ̀dì sí lọ́rùn ẹ ń parọ́ fọmọlọ́mọ pòmí ayé inú yẹn náà máa dùn pé òun ti lóògùn ojú òsì làwọn bàbá yìí wọ́n scam wa tí Ifájì mi ń pa irọ́ omi tó pè lómi ayé fọmọ rẹ o lè lè jó omi ayé lóòótọ́ o jẹ́ kí n filẹ̀ ọmọ àdúgbò ṣé wàá wá filẹ̀ ni má ṣe wá gbómi ayé sínú àdúgbò tá ní mọ̀ pé lóòótọ́ omi ayé ni. mo ti rò pé màá kàn ṣe mi ṣe kankan
ọ̀dà bàbá yẹn ní kú yọ parọ́ fọmọ yìí. bàbá yìí ti scam ọmọ yìí wà láìdáláì ó ti bá yẹ ọmọ yìí jẹ ọmọ yìí lè lọ lu ọpá ta ní ìsìnkọ́kọ̀ ìbáyẹ̀ pé òun lomi ayé kò ní mọ̀ pé omi rọ ni ayé bàbá yìí ti bàyẹ̀ bàbá yìí ń parọ́ o. omi ayé. wọ́n bàbá adébálà kò ní dá fún ẹ. fèrè parọ́ fọmọ lọ́wọ́ olómi ayé ṣé bómi àwọn òye òun fọwọ́ ẹ̀ kí ló ṣe bí ṣe kú màá tún fi fojú àbí kí n má fi fojú ni kò sí nǹkan kan jọ. omi ayé àwọn bàbá yìí pa irọ́ aláìtàláì ó ní irọ́ ni wọ́n ọmọ mi tí wéèrè pè lómi ayé kò ṣe kankan fún mi ó jẹ́ lómi ayé ni. omi ayé má bínú ẹ̀yin ayé má bínú ẹ̀yin ayé má bínú ẹ̀yin ayé má bínú ẹ̀yin ayé. omi ayé kọ́ omi ìlànà ń bọ́jú tèmi jàre àwọn olóòsì. omi tutù o omi ní àmù máa ń tutù wẹ́rẹ́ tutù bá jẹ́ olóòsì ní bàbá yìí kò fẹ́ kọ́mọ yìí omi yìí ni bàbá yìí máa fi ń wẹ̀ kò fẹ́ kọ́mọ yìí náà máa lo omi tútù lóye parọ́ kó mi ayé ni olóòsì náà bàbá yìí. Jẹ́ kí n bo omi ayé ni mo ti bò mo ti bo omi ayé wọ́n ní ṣoríire àwọn òrèrè ojú rọ̀ burúkú yìí. Ṣókí. Experiment ni mo ń ṣe. Ọmọ àdúgbò. I'm only experimenting. Sáwọn kí ni yẹn máa ṣiṣẹ́ lóòótọ́ ni. Láìṣe testimony. Mo rò pé superstition ni mo rò pé kò lè possible mo rò pé kò lè work ni. Láìṣe testimony torí Ọlọ́run. Ṣó lè johun ṣá ṣó lè jẹ́ kíní yẹn ni. Mo kàn fi ṣojú náà ni. Ìdásẹ̀ kan tí ó kàn mí mọ́ láyé. Ṣé wọ́n wẹ̀jú ni? Ìwọ jẹ́ babaláwo. Ṣé o wẹ̀jú? Ṣáwọn dẹ́kun wà lé. Èmi ò mọ̀ fún ọ, mi mọ̀ bóyá wà lé. Ayé mi ti bàjẹ́. Ṣùgbọ́n tó bá yẹ kán wà lé bí wọ́n ṣe ń gbáriwo yẹ ó yẹ kán ti bọ́ síta. Kí ni solution báyìí tèmi ti bá mi ayé mi ti bàjẹ́ o. Ó mọ̀ kọ́ ṣé bó mọ̀ ọ̀dọ̀ bàbá wọn. Ṣé bó mọ̀ bẹ̀? Mo mọ̀ bẹ́ẹ̀. Kí jẹ́ ká lọ síbẹ̀. Jálọ bẹ̀. Ṣé bí ayé mi ti bàjẹ́? Ṣé bí ayé mi ti bàjẹ́? Jẹ́ ká lọ o. Ọ̀fúndì oṣó ó sọ̀rọ̀ tó ń lò ní bẹ̀bẹ̀ ìfapá bíi amọ̀ tó ń lọ sódò rọ̀lẹ́ wọ́n ní ó kára lẹ̀ ẹbọ ni kó mọ̀ ṣe ó ní èmi ni mo só ọmọ mi kọ́ ló so òpóróró èmi ni mo só ọmọ mi kọ́ ló so ọ̀parara. Èkùsà o ibẹ̀ nílé ìwò rẹ̀ lóde òòṣà Àrẹ̀mọ tí fojoojúmọ́ ṣoore fẹ́ni tí sunkún oore ó ṣe yìí tán èṣù rẹ̀ pàdídà ńlájà òòṣà Àrẹ̀mọ wádò òòṣà pamọ́ òòṣà Àrẹ̀mọ kéròrò mo bọ̀ ọ́ mo sìn ọ́ ó fojú olóore mi gúgi òòṣà tásìn tí ó gbé ní inú gbóréré ní gbé apàjùbà níbà ní àparò jẹ́ olùgbógbó tìrì gbógbó ní sọ́kọ̀ ògúnlùtú ó dé ó gbéná kárí ó fi dà kọ́rùn ó máa ké lọ́wọ́ òòṣà olójú roro òòṣà Èkùsà. ọ̀pọ̀ gbàlébí náà dẹ̀ máa ń ṣe àdúrà wípé ilẹ̀ tó ń sunkún ilé òun ni k'Ọlọ́run fi fún mi nígbà tá a dẹ̀ ti wá bá a débì báyìí lágbára Ọlọ́run t'Ọlọ́run bá lè ràn mí lọ́wọ́ láàárín oṣù 3 sí 4 tí n bá lè rí ilẹ̀ ikọ́ tí mo lè parí ẹ̀ ẹ wo ọdọọdún ni ó mọ̀ pẹ̀rẹ̀. ó ṣàkóso ìwọ tó ní ìwọ ló wà bẹ́ẹ̀ òṣìṣẹ́ ìtàn. ó pa mí níyàwó ọdún parí lọ́mọ.
wọ́n jẹ́ kó o mọ̀ pé ẹni tó bá ṣerú eléyìí ẹni jẹ́ ń ṣerú ẹ̀ kó sí bẹ́ẹ̀. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́. Ẹ bí mo ṣe ń wò yìí. Òde Ó ṣe yìí tán. Àfojúdi ló ṣe yìí. Owó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òsì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òfò ní. Ayé rẹ̀ ó sì padà bàjẹ́ ju báyìí ló ń padà ṣòfò. Ó padà sórí ibú. Daddy sir, daddy sir, daddy sir, daddy sir, ibi tẹ́ ẹ lọ yẹn lọ fáṣà. Omi àwọn ìyá mi. Ìyá mi ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú, ìyá ọ̀yà. Àwọn ọmọ sí ló lọ gbé. Bàbá ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ fún wa solution, ẹ fún wa solution, ayé yóò ní bàjẹ́ torí solution la ṣe wá. Kí ni jẹ́ sọ́sọ̀? Ọ̀nà àbáyọ, ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ ní jẹ́ sọ́sọ̀. Ayé mi bàjẹ́. Ṣẹ̀rì, bí ti máa ń ṣẹlẹ̀ rẹ o. Bọ́bá ní má lọ fà, má lọ fọ ti fà, má gbé ó ti gbé, ó ti padà gbégbèkúgbè báyìí o. Ìbọn kú máa lọ fáfá fà sá. Ó ti fàfà kúfà. Ìbọn kú máa lọ fáfá Ó ti fàfà fà kúfà o. sá. Bàbá I don't know it's go fáfá fà sá. tèmi ní kẹrù. Omi àwọn ìyá mi. Dájú ẹ̀jẹ̀ fún wa, ẹ fún wa Ó tó solution sá. bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. Ẹ̀jẹ̀ fún wa solution sá. Tèmi ní kẹrù bàbá. Tèmi ní ẹrù. Yé gbẹ́ mọ̀kúgbọ̀n, yé mímì kú mi. Mi máa ní wo tiẹ̀. Níbi tá a dé dúró tiẹ̀ ní wo. Ẹ dákun. Tí máa ní wo tárákùnrin tó sojú bẹ́ẹ̀ pa àgbálùmọ́ yìí. Tèmi ní ẹrù. Níbi tá a dé dúró yìí, ó mọ̀ pé ojú tó fi ń rìn kúrì káàkiri tó fi ń ráwọn ní orí kinní kan orí gbẹ́ ọ̀rá wo gbogbo tó rí yìí, ojú ọ̀hún gangan méjèèjì láyọ̀. Kí ni àbẹ́rẹ́ yìí fẹ́ bu níbi tá a dé dúró bọ́ọ̀ bá ti lè ṣe ó máa lọ. Excuse me sir, excuse me sir. Ojú ilé sá àbí titi yín sá. Sọ tí epo fẹ́ kàgbákò. Bí ò bá ti tiẹ̀ tí mo wò, èyí ti ní ó wọlé. Ẹ̀yìn rẹ̀ burú ni. Ó jẹ́ láti understand ni. Bàbá ẹ̀yin náà lọ sọ wípé ọmọ yín ni ìpè ìbírú ẹ̀ lọ́mọ. Ẹ dákun ẹ lè ti lè jù. Ojú mi ti bá wọ ẹjọ́, ẹ má yọjú sá. Ẹ má yọjú sá. Kò wọ́n sí nǹkan tó burú náà bẹ́ẹ̀ ni pé kó yọjú méjèèjì òun lọ́ọ́ mọ́ nǹkan kan tá a fi ṣẹ́gun. Bàbá kò lè Ẹ má yẹ ká yọjú dájú mi máa rí lọ. Ẹ jọ sá. Bàbá lè ṣèyún, èmi ìtúwà tó ṣe. Ẹ ṣí sá. Torí ti ẹni o, Èmi náà mọ̀. àtúnṣe léyìí nìkan Èmi ló náà kù. mọ̀. Sórí níbi tá a dé dúró yìí, àtàǹpàkò rẹ tí ń bẹnu ẹsẹ̀ rẹ òṣì tó fi rìn òfò kiri débi tó lọ fi rìnrìn dé ibi ìkòkò àwọn ìyá mi o. Ẹsẹ̀ ń àtàǹpàkò rẹ̀ láyìí. Ẹ máa gé kí ni ẹ Tó bá sá. gé àtàpàkò rẹ̀ ṣé kò ní máa jẹrà? Ṣé ò ya wèrè? Èwo ni kọ́ gá àtàpàkò tí kò ní máa jẹ rà? Àtàpàkò ní nìkan ní. Ẹja ń délẹ̀ o, ẹja ń délẹ̀ o. Àtàǹpàkò tá a gé yìí, òun lápèlò àwọn nǹkan kan mọ́ àtàrẹ owó ẹyọ lápèlò bó bá sì ti lò. Pẹ́rẹ́ torí àwọn àlùjọ náà ń kó ọkùnrinra kéèyàn wà láàbọ̀ ara àbí nǹkan kan wọn ní yọ sí ọmọ. Ó bá sì máa bá tiẹ̀ lọ pẹ̀lẹ́sẹ̀ kàtà tó nàtàpàkò. Dádì ẹ má yẹ ká ṣe báyìí. Mo mọ̀ pé nísùwù skérébé tó wọ́n sọ àtàpàkò ní ìṣó ní kọ́ gé. Ṣé ti tiẹ̀ ló fẹ́ gé ní ṣọ̀bọ̀ kan tó ṣe ṣá? Ṣé pé ifá pọnlé kó wá dé? Dádì ẹ má pe Fápọnlé, ẹ fi pe Fápọnlé lẹ́sà. Ẹ fi wá ẹ̀sà, dádì sà, ẹ̀jọ̀ tó yọ lọ́mọ pé níwù tèmi náà lọ́mọ sà. First option, ẹ sọ pé máa yọ ojú, my eyeball, it will be bring out. My eyeball is very very precious to me, sir. Ẹ má yẹ kọ́ yọ̀ Ọmọ yẹn. dúpẹ́ tí èsì tàbẹ́ náà fẹ́ gé. Shut up o, káyé má bàjẹ́ o. Shut up o, mi nítorí pé o tẹ̀lé mi wá bí o. Daddy, your second option is àtàǹpàkò. Ẹ má yẹ kọ́ gé àtàǹpàkò sá. Ẹ fún wa lọ́pṣọ̀n mi. Any other option? Ẹ jọ sá. Nítorí ti ẹni o. Nítorí o ti bẹ̀ mí kò sì sí ohun tí ń ṣe. Èmi náà ní ìwẹ̀ lọ́mọ. Ẹ jẹ́ sá. So wá rí ohun tá a ṣe nísìnyí bó bá ti ṣèyún wọn kàn wó ṣe fún ọ ní o. Torí ìtì ẹni o. Má dán wù ẹ̀wọ̀n mọ́ o. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ sá. Má dán wù ẹ̀wọ̀n Mi ní mọ́ ṣe o. bẹ́ẹ̀ mọ̀ sá. Sọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́. Ògùn Jésù ajé ń gbọ́ òun rè. Mi tún ṣe wẹ́ mọ̀ sá. Torí ìtì ẹni ṣe sàánú rẹ o. Ẹ sá. Bó bá ti ṣe léyìí. Máa o bọ́nu kò sí lé. Okay sá. Ọkàn rẹ lásán. Ọkàn rẹ. You mean my heart? My heart? Ọkàn. Ọkàn rẹ̀ Bẹ́ẹ̀ gan-an. ni ọkàn rẹ lọ́dọ̀ wò mí wò ọkàn rẹ ń bá ti inú kòkò àṣejẹ ni ó wà á wà pa àwọn kankan kún bàbá ti ṣètò ó lè jẹ bó bá ti jẹ báyìí ló bá tán. Èèyàn burúkú ni yín sà. No, I'm sorry to say sà. Èèyàn burúkú ni yín sà. Àwo Shut up. Mo lè bẹ fa wàhálà mi tá a dé yìí o. Ẹ má bínú bàbá. Daddy,
bàbá ẹni sùúrù tí bá rí káàpù nǹkan tẹ́ ẹ sọ dáadáa ẹni pé ọkàn rẹ̀ yọ kan láàyò lẹ́ẹ̀fi pẹ̀lú nǹkan kan ní òwò àjàsí ẹ̀ẹ́dẹ́kùn tẹ́ bá yọ ọkàn rẹ̀ yọ kan ta ló fẹ́ jàsí jẹ́ tẹ̀ fẹ́ ẹ̀mí rẹ̀ ó jẹ́ ẹ̀mí rẹ̀. dádì sà tèmi ti bá mi ìwọ ni kì í ṣe.